Aláròyé máa wí o. Ọwọ́ tẹ Amọdu Dogo, agbódegbà àwọn agbébọn ní Maiduguri. Ní báyìí, ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Maiduguri nípínlẹ̀ Borno ti tẹ afurasí ọ̀daràn kan, Amọdu Dogo Muna, tó jẹ́ ojúlówó agbódegbà àwọn agbébọn tí wọ́n ń ṣòro bí agbọ́n fáwọn ará ìlú Maiduguri nípínlẹ̀ Borno. Aláròyé gbọ́ wípé ọjọ́ Ajé Monday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún yìí ní ọwọ́ pálábá rẹ̀ ségi ní nǹkan bí aago 12:10 àárọ̀. Àwọn aráàlú kan tí wọ́n mọ irú iṣẹ́ láabi tó ń ṣe nílùú náà ló lọ ta àwọn agbófinró lólobó, tọ́wọ́ sì tẹ̀ lásìkò tó ń kó epo bẹntiróòlù lọ fáwọn agbébọn náà nínú igbó ibi tí wọ́n wà. Lẹ́yìn tí wọ́n fọwọ́ òfin mú tán ló jẹ́wọ́ wípé lóòótọ́ lòun máa ń gbé epo dísù àti bẹntiróòlù lọ fáwọn agbébọn tí wọ́n nílò rẹ̀ nínú igbó ibi tí wọ́n fi ṣe ilé wọn. Ó ní ààlà kan tí wọ́n ń pè ní Gamboru Singala nípínlẹ̀ Borno lòun máa ń gbé epo bẹntiróòlù náà lọ, táwọn agbébọn náà sì máa ń gbà á lọ́wọ́ òun lójú ẹsẹ̀ tóun bá ti débẹ̀. Lára àwọn ẹrù òfin tí wọ́n gbà lọ́wọ́ afurasí ọ̀daràn náà ni àwọn ike kéékèèké tó rọ àwọn epo bẹntiróòlù náà sí, oògùn olóró àti onírúurú egbògi olóró táwọn agbébọn náà máa ń lò nínú igbó tí wọ́n wà. Àwọn ológun orílẹ̀-èdè yìí ti sọ wípé iṣẹ́ àwọn ti ń so èso rere nítorí tí àwọn ti ń fọwọ́ òfin mú àwọn tó ń ṣe àtìlẹ́yìn fáwọn agbébọn náà báyìí. Wọ́n ní àwọn máa tó fa afurasí ọ̀daràn yìí lé àwọn ọlọ́pàá agbègbè náà lọ́wọ́ lẹ́yìn táwọn bá rí wípé wọ́n ti parí ìwádìí àwọn tán nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án.